ògo. Títí ayé làwa yóò máa yìn ọ́. Títí ayé làwa yóò máa gbé ọ̀gá. Títí ayé làwa yóò máa yìn ọ́. Ògo, ògo, ògo. Ẹ jẹ́ ká fi ọpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Ẹ jẹ́ ká dorírì rẹ̀. Wọ́n ní fún ọmọ tó bá mọ oore wọn ládúpẹ́. Ọmọ tó bá mọ yìn ọ̀bá ògo á dúpẹ́. Á fi ọpẹ́ fún Ọlọ́run. Á dúpẹ́ gidigidi. Á jó sọ́tùn, á jó sósì. Á fìyìn fún Ọlọ́run. Á dúpẹ́ àtàkùtù níwájú Ọlọ́run. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Bàbá tó pín ire kàn wá. Bàbá tó pín ọlá kàn wá. Bàbá tó pín ìgbéga kàn wá. Bàbá tó pín oríire kàn wá. Títí ayé làwa yóò máa yìn ọ́. Títí ayé làwa yóò máa gbé ọ̀gá. Títí ayé làwa yóò máa yìn ọ́. Ògo, ògo, ògo. A dúpẹ́ fún Ọlọ́run. Oore ọ̀fẹ́ tá a rí gbà. Ọlọ́run ó ṣe. Olórin kan ló sọ wípé ó ní òun ni Olúwa àwọn olúwa àti ọba àwọn ọba. Òun ni Olúwa àwọn olúwa àti àwọn ọba àwọn ọba. Gbogbo wa sọ pé Olúwa, Olúwa mi. Ẹni tó tún wá jẹ́ tó tún ju Olúwa wa lọ. Òun náà ni Ọlọ́run. Ó ní Olúwa àwọn olúwa, ọba àwọn ọba. Ìyẹn ní kó ju ọba ìlú wa lọ. Ó ju ọba orílẹ̀-èdè yìí lọ. Ọba àwọn ọba ni. Ẹ jẹ́ ká ké ògo, 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 ògo sí Ọlọ́run ọ̀run. O ṣeun lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orin kan ló kọrin wípé ó ní gbogbo ayé gbé Jésù ga. Àǹgẹ̀ ẹ wólẹ̀ fún. Ẹ mú adé ọba rẹ̀ wá. Ṣe lọ́ba àwọn ọba. Ẹ ṣe lọ́ba Màríà tí ń gbé ní pẹ́pẹ́rẹ́. Gbé gbogbo igi Jésè ga. Ṣe lọ́ba àwọn ọba. Ẹ̀yin irú ọmọ Ísírẹ́lì tí a ti rà padà. Ẹ jẹ́ ká pé ó gbà yín. Ìlà ṣe lọ́ba àwọn ọba. Ẹ̀yin irú ọmọ Ísírẹ́lì tí a ti rà padà. Ẹ kí ẹni tó bá yín là. Ṣe lọ́ba àwọn ọba. Gbogbo ènìyàn ẹlẹ́ṣẹ̀ rántí ìbànújẹ́ yín. Ẹ tẹ́ kógun yín fẹsẹ̀ rẹ̀. Ṣe lọ́ba àwọn ọba. Kí gbogbo orílẹ̀-èdè ní gbogbo àgbáyé. Kí wọ́n kí kábíyèsí lẹ̀. Ṣe lọ́ba àwọn ọba. Àbálẹ̀pẹ́ làwọn tọ̀run láti máa jọba rẹ̀. Kàbálẹ̀jọ́ jùmọ̀ kọrin. Ṣe lọ́ba àwọn ọba. Àmín. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo àìṣedédé mi tí ò ní tí Sátánì lè yálò. Ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Èrèdí tí ẹ̀jẹ̀ Jésù fi wá sílé ayé ni láti sọ wá di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù dàbí bìlíìṣì. Tí aṣọ bá ti dọ̀tí aṣọ funfun tó tí epo bá já sí, tá a bá ti da bìlíìṣì sí, ó máa mú kúrò kíákíá ni. Bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ Jésù jẹ́. Aṣọ funfun la jẹ́. Tí Sátánì bá ti lọ jápo sí, tí àwọn ẹ̀gún ìdílé lọ já epo sí, tí àwọn
àìmọ́níṣe ní lọ já epo sí àwọn ọ̀rẹ́ ìlara tí wọ́n já epo sí tí wọ́n tì wá títí tí tá a ti gbàgbé pé nígbàgbọ́ ni wá tá a ti jẹ́ kí ẹran ara ó borí ẹ̀jẹ̀ Jésù kí ló wá máa ń ṣe á wá mú ẹ̀jẹ̀ á wá dà á sí á wá da ẹ̀jẹ̀ náà sí wa lára gbogbo àìbàwọ́n á wá kúrò nínú aṣọ wa tún wá funfun gbòò inú Ọlọ́run á tún dùn ẹ̀jẹ̀ á pe ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù sínú ayé wa sínú ayé ọmọ wa ẹ̀jẹ̀ Jésù sínú ayé ọkọ wa ẹ̀jẹ̀ Jésù sínú ayé ẹbí àti aládùúgbò wa ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ sí fọ̀ wá mọ́ fọ̀ ọmọ wa mọ́ fọ̀ ọkọ mọ́ fọ̀ aya mọ́ fọ̀ ibiṣẹ́ wa mọ́ fọ̀ ìdáwọ́lé wa mọ́ bísínẹ́sì wa òwò wa màríbà ká sàtáríà ọ̀nà àtijọ́ àtimú wa tó kún fẹ́ ṣẹ̀ olúwa dáríjì òwò wa tó kún fẹ́ ṣẹ̀ bísínẹ́sì wa tó gbé ẹ̀ṣẹ̀ pọ̀n tó ń bí ẹ̀ṣẹ̀ tó ń pọ̀ ẹ̀ṣẹ̀ máa kásẹ̀ torí olúwa dáríjì àjẹjù èrè àjẹpajúdé èrè ẹ̀ṣẹ̀ ni máa késẹ̀ torí olúwa dáríjì wá máríà bàkà sàtà àìmọye irọ́ èlóla ìgàn aṣọ yìí níwájú ọlọ́run àti ènìyàn àti ẹ wò ó mo fi ọlọ́run ṣe ẹ̀rí ọ̀pá kan $50 ni mo rà á torí náà òun ìjẹjú sílẹ̀ méjì sí irọ́ ló sì ń pa ó sì ń fọlọ́run ṣẹ̀rí gbogbo àwọn òwò tó ti gbé ẹ̀ṣẹ̀ pọ̀ máa kése torí lórúkọ Jésù olúwa dáríjì ọmọléèwé tó ti parọ́ olúwa dáríjì ọmọbiṣẹ́ tó ti yíwèé olúwa dáríjì máa kéré àbàkà sàtáríà gbogbo tá a ti fìdá mẹ́wàá wa jẹ oníyà olúwa dáríjì gbogbo tá a ti fìwọ ọlọ́run ṣe àtàfìwọ ọlọ́run tá a fi ọ́ ṣe àkọ́kọ́ nínú gbogbo ìdáwọ́lé wa olúwa dáríjì wá mẹ́kẹ́sẹ̀ torí gbogbo bí tá a ti ṣòwò tá a tún jojú òrè mọ́ tá a jèrè tá a tún jojú owó mọ́ olúwa dáríjì wá ní orúkọ Jésù Kristi olúwa àtolùgbàlà wa àmín 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 lórúkọ Jésù fáyà lónìí à ń gbàdúrà fún àwọn ọmọ wa lónìí à ń gbàdúrà fáwọn ọmọ wa gẹ́gẹ́ bí program tí mo sọ pé mo sọ fún yín lórí tá à ń ṣe lórí YouTube a máa ń pe program yẹn ní every Wednesday like this we call it that I thank God for the amazing family olúwa mo dúpẹ́ fún àgbàyanu ẹbí tó fún mi ẹbí àgbàyanu ni ẹbí àlàáfíà ni nítorí pé Bíbélì sọ pé ní ìwọ àti ẹbí rẹ ó lè wà fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ìwọ àtọmọ rẹ ẹ wà fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àná báyìí ni èèyàn kan pè mí wọ́n ní mi ìmọ̀ bóyá máa wà lórí aago ńsìn wọ́n ní California làwọn ti ń pè o àwọn rí program mi lórí YouTube làwọn bá ní pé káwọn follow mi o pé àwọn fẹ́ join prayer line wa ṣe ráyé báwọn a ní ẹ máa lọ sí YouTube kẹ lọ máa gbọ́ prógráàmù ìpèsè gbogbo Ìyá Àdúrà máa wá sórí òkè kúkú mọ̀ yẹn torí náà ṣùgbọ́n gbàkigbà tó ń gbé àdúrà bá ń gbé ọ́ tọkàn rẹ bá pòrúurú tó dàbí wípé àsìkò àdúrà ò tíì tó o pè Ìyá Àdúrà ò gbé fóònù o pè bàbá àwòyè àwọn náà bísí o pè ya kámbẹ̀ ò rí wọn o jẹ́ kọjá lọ sórí YouTube kó o kọjá lọ sórí Face Me I Face You wàá gbàdúrà kan á balẹ̀ wàá tún bomi àdúrà mu nígbà tó bá máa fi gbúrò mi tó bá máa fi gbúrò Ìyá Àdúrà gan pàápàá ogun á ti ṣẹ́ lọ rẹpẹtẹ torí náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ máa lọ sórí YouTube láti lọ wo program yìí á dáa fún lórúkọ Jésù à ń pe program náà ní I thank God for this amazing family mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn àgbàyanu ẹbí mi ẹ jẹ́ ká lọ sí inú ìwé mímọ́ lónìí ó yẹ ká ka Psalm 110 ọgọ́rùn-ún àti ó lé mẹ́wàá abẹ́ látẹsẹ̀ kìíní Olúwa wí fún mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi yóò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ Olúwa yóò sì na ọ̀pá agbára rẹ̀ láti Síónì wá ìwọ ìjọba láàrin àwọn ọ̀tá rẹ àwọn ènìyàn rẹ yóò sì jẹ ọrẹ àtinúwá láti ọjọ́ ìjáde ogun rẹ àní nínú ẹwà ìwà mímọ́ láti inú òwúrọ̀ wá ìwọ ni ìrì èwe rẹ̀ Olúwa sì búra
kì yóò sì sí ọ̀kan padà pé ìwọ ni àlùfáà títí láéláé nípasẹ̀ tí Melikisedeki ọba Olúwa ní ọwọ́ ọ̀tún rẹ̀ ni yóò sì lu àwọn ọba jálẹ̀ ní ọjọ́ ìbínú rẹ̀ yóò sì ṣe ìdájọ́ láàrin àwọn kèfèrí yóò sì fi òkùnkùn ibi wọn nì ìwọ yóò sì fọ́ lórí ilẹ̀ púpọ̀ yóò sì máa mú nínú odò náà ní ọ̀nà nítorí náà ni yóò sì ṣe gbé orí sókè ẹ máa yin Olúwa ẹ máa yin Olúwa tinútinú mi èmi yóò máa yin Olúwa tinútinú mi àní nínú ọjọ́ àní ní dúró ṣinṣin àti ní ìjọ ènìyàn á dá fún wa lórúkọ Jésù àdúrà wa gbà mo gbàdúrà gbogbo wa tá wà lórí òkè yìí lórúkọ Jésù a ó ṣàṣeyọrí a lu àlùyọ a jèrè àwọn ọmọ wa ò ní di rádaràda mọ́ wa lọ́wọ́ ayé ò ní sọ ọmọ wa di ẹ̀gún ayé ò ní sọ wá di ẹ̀gún ayé ò ní sọ wá di orogún àwọn ọmọ wa ò ní jẹ́ orogún fún wa ní orúkọ Jésù ti Násárẹ́tì Bíbélì sọ wípé ó ní Olúwa sì wí fún mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi yóò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ rẹ̀ ní kó láti ṣe sùúrù oyè sákámọ́ òun láti ṣe kí ni o òun láti ṣe sùn títí èmi yóò fi mú kí àwọn ọ̀tá rẹ kó di àpótí ìtìsẹ̀ rẹ that is why to wọ òun láti ní nǹkan tó ń pè ní tó lóyìnbó máa ń pè ní spirit of understanding tí ènìyàn láti ní àgbọ́yé pẹ̀lú Ọlọ́run ẹni tí ò bá ti lẹ́mìí àgbọ́yé pẹ̀lú Ọlọ́run á dàbí pé ṣe ni Ọlọ́run rẹ̀ tó sùn ṣe ládàbí pé Ọlọ́run rẹ̀ jáde lọ ṣe ládàbí pé Ọlọ́run rẹ̀ fi òwú détí ṣe ládàbí pé Ọlọ́run rẹ̀ ò sí láyé mọ́ ṣe ládàbí pé Ọlọ́run rẹ̀ ó ti kú kò lè dìde ṣùgbọ́n tó bá ní ẹ̀mí ìgbọ́raniyé pẹ̀lú Ọlọ́run ọkàn rẹ̀ á balẹ̀ inú rẹ̀ á sì dùn jọjọ torí náà wá gbàdúrà wá sọ fún Ọlọ́run pé Olúwa àti ẹ̀yin àti àwọn ọmọ tó fi fún mi ó láwà fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu Olúwa mú wa jókòó ní orí ẹsẹ̀ rẹ ó ní wá jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi yóò sì sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ ẹ jẹ́ á sọ fún Ọlọ́run Olúwa mú kèmi àti ẹbí mi Olúwa mú wa jókòó ní ọwọ́ ọ̀tún rẹ kí wọ́n Ọlọ́run kó lè sọ gbogbo àwọn ọ̀tá wa di àpótí ìtìsẹ̀ wa ó yẹ gbàdúrà ó yẹ sọ fún Ọlọ́run bàbá mú mi jókòó mú ẹbí mi jókòó mú ọmọ mi jókòó mú ẹbí mi jókòó lọ́wọ́ ọ̀tún rẹ ní orúkọ Jésù Olúwa títí wọ́n yóò fi sọ gbogbo àwọn ọ̀tá aninilára àwọn adènàgbáre àwọn afàyàyàgbáre màkẹ́sẹ̀ torí àwọn tí yan ogún ọdún tó ń gbénú fẹlẹfẹlẹ nínú wọn títí dìgbà tí wọ́n Ọlọ́run yóò fi mú wọn balẹ̀ Olúwa mú èmi àti àwọn ọmọ mi Olúwa mú wa jókòó ní abẹ́ ìtìsẹ̀ ní ọwọ́ ọ̀tún rẹ ní orúkọ Jésù Olúwa mú kẹ́mi àti àwọn ọmọ mi ká jókòó ní ọwọ́ ọ̀tún rẹ Olúwa ṣàánú fún mi mú kẹ́mi àti àwọn ọmọ mi jókòó ní ọwọ́ ọ̀tún rẹ ọmọ tó ń bẹ nílé ọkọ Olúwa ẹ̀mí ṣídìíṣídìí ẹ̀mí máa jáde lọ ẹ̀mí má fẹ́ mọ́ ẹ̀mí pẹ́rù ó jáde lórúkọ Jésù ó yẹ gbiná máa kése torí ẹ̀mí tó lè máa ṣí ọmọ mi nídìí ní ilé aya ní ilé ọkọ máa kése torí ó yẹ gbiná sọnù ìwọ ọmọ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa ó yá mo pa láṣẹ ni ó yá jókòó lọ́wọ́ ọ̀tún Olúwa títà fi pe àwọn ọ̀tá rẹ títà fi wọ́n ré ó yá gbàdúrà ó yá sọ fún Ọlọ́run pé bá mi àgbà lórúkọ Jésù mo rọ àwọn ọmọ mi mo pàrọwò sáwọn ọmọ mi mo bá àwọn ọmọ tó fi fún mi sọ̀rọ̀ wípé kí wọ́n jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Lédùmarè títí a ó fi àwọn ọ̀tá wọn ré àwọn ọ̀tá tó ní wọ́n lára níbi iṣẹ́ àwọn ọ̀tá tó ní wọ́n lára ní ilé ọkọ ní ilé aya láládùúgbò Olúwa títà fi wọ́n ré Olúwa mú kí àwọn ọmọ wa wọ́n jókòó sí ọwọ́ ọ̀tún rẹ ní orúkọ Jésù títà fi àwọn ọ̀tá wọ̀nyí tí a fi wọ́n ré ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín 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 lórúkọ Jésù fáyà á dáa fún wa lórúkọ Jésù àdúrà wa gbà
a ò ní wá lásán. Lónìí a ka ìwé Máàkù orí kẹsàn-án. Ìwé Máàkù a tún fi gbàdúrà ní ọ̀sán nígbà tá à ń gbàdúrà fún àwọn ọmọ wa. Ọlọ́run ọba àwọn ọba, olórí ayé gbogbo, á kúkú gbà wá láàyè, á kúkú ríbi ti ṣe, á kúkú rọ́nà gbègbà ní orúkọ Jésù. Ojú òní tì wá, ilé ayé wa tòrò. Mo ní ilé ayé wa tòrò, ilé ayé wa tòrò, ilé ayé wa tòrò, ilé ayé wa tòrò ní orúkọ Jésù.